Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. A ní rí gbé sọnù bí kìí ṣe bí ọmọ. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ back to sender fún àwọn ọ̀tá tó máa ń ta ọfà tó jẹ́ pé ara wọn náà lọ́fà náà máa padà sí. Ọfà ayé ò ní bà wá, ẹ̀yà tọmọtẹ̀bí tara. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ááyàn ò ní yẹn wa, ọ̀nà ò ní nà wá, àní kú sọ́nà bí èéfín. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Ọkùnrin lè lò, obìnrin lè lò. Kí la máa lọ wá? Ẹ bá mi lọ wá eérú ojú àrò. Eérú ojú àrò, ẹ bá mi wá. Àti èédú. Eérú ojú àrò, èédú àti iyọ̀. Pẹ̀lú ewé àlùkì. Báwo la ṣe máa ṣe? A lọ eérú yìí, eérú ojú àrò, a lọ. Bá mi bu iyọ̀ kékeré sí, iyọ̀ díẹ̀, ẹ bù sí. Ṣé ẹ ti bù sí? Èédú yìí ẹ bá mi lọ papọ̀ mọ́ àti ewé àlùkì lójú ọlọ kan náà. Ẹ bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ kí a tẹfá èjì ogbè sí ojú ọlọ tí a ti ń lọ nǹkan yẹn tó ti di powder. A wà ní ó ní ohùn o, ó ní ohùn. Ohùn tá pè sí náà ni pé ẹni tó da eérú léérú ń tọ̀. Ẹni tó da eérú léérú ń tọ̀. Ẹni tó da eérú léérú ń tọ̀. Gbogbo ẹ̀yin ọ̀tá mi o, lọ́kùnrin ni, lóbìnrin ni, ló bá ń perí mi láì dáa. Ẹni tó ń dẹrú léérú ń tọ̀, káyé yìí máa bàjẹ́ tọmọtọmọ ni. Ọkùnrin ló bá ń perí mi láì dáa. Ẹni tó ń dẹrú léérú ń tọ̀, káyé yìí máa bàjẹ́ tọmọtọmọ ni. Babaláwo ni, oníṣègùn ni, pásítọ̀ ni, wòlíì ni, lẹ́bọlóògùn ni, emèrè ni, èyíkéyìí èèyàn tó bá ń porí mi níbi kíbi kó máa bá wọn látòní lọ, torí pé ẹni tó ń dẹrú òun léérú ń tọ̀. Láti wá pé gbólóhùn yẹn ti tán lójú ọlọ, láti pé gbólóhùn yẹn ti tán, a wá kó papọ̀ mọ́ ọṣẹ dúdú. Àti kó mọ́ ọṣẹ dúdú, ẹ jẹ́ ká máa fi ọṣẹ yìí wẹ̀. A lè wẹ̀ láàárọ̀, a lè wẹ̀ lálẹ́, kódà a lè wẹ̀ lọ́sàn-án. Ẹ ká máa wẹ̀ ọṣẹ lójoojúmọ́. Láti rí pé bóyá àwọn kan wọ́n fẹ́ máa bínú wa ládùúgbò, àbí inú ilé, àbí láàrin ibì kan tàbá wà. Ẹ gbìyànjú iṣẹ́ ẹ jẹ́ kí a ṣe. Iṣẹ́ back to sender ni. Ẹni tó ń dẹrú léérú ń tọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, tá bá lè ṣe iṣẹ́ yìí, àwa gan ó rí pé a máa láwọn àlá kan tó jẹ́ àlá ìtúsílẹ̀ nígbà tá bá ń lo iṣẹ́ yìí lọ́wọ́. Àwọn àlá tá máa lá tó jẹ́ àlá ìtúsílẹ̀, ó ní àwọn kan tí a máa lá bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí nọ́mbà 08039336675. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn. Ẹ tó bá sì nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan, a ní ọṣẹ ìyọnú, ọṣẹ asẹ́ta, àgbélépọ̀tá, ọṣẹ atúdè. Bákan náà ní àwọn àgbo lóríṣiríṣi, àgbo alẹ́, ìdákọ́lẹ̀, èyíkéyìí àgbo. Ajíra fún àwa obìnrin náà wà, alẹ́ fún àwa ọkùnrin wà, ajíra fún àwa obìnrin náà ó wà. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di, àní gbé sọnù bí kìí ṣe bí ọmọ. Ẹ ṣé tẹ́tí sí wa. Orúkọ mi yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.